Only Trumpinuga ya kusiwa na mboa
méjì kí wọ́n sì wá ní olówó burúkú bákan náà gbọ́dọ̀ tó lọ ń ṣe tuntun nígbà míì yóò lọ́wọ́ àmì àwọn èèyàn sì fẹ́ fún ní sùúrù lórí ìwà tó yẹ kí ẹ kọ́ kó ṣàgbéyàjú rẹ̀ sí àwọn bẹ́ẹ̀ wọ́n lájọ́ سبحانك اللهم وبحمدك وأشهد أن لا وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا وأحسن الله إليكم. أبي الله سبحانه وتعالى أكبر شيء عليكم لكم وشيخ أبي الله سبحانه وتعالى أكبر شيء عليكم وجمع àti àwọn tí àtàwátá gbọ́ wà sí Abi Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣe àǹfààní fún wa. So bi'idhnillahi ta'ala in tí ó kù tí a ṣe báyìí òun náà ni pé ká bọ́ sí abala question and answer àmọ́ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe pẹ̀lú ètò tí a dálẹ̀ so bi'idhnillahi ta'ala wọ́n máa gbé ike fi sabilillah káàkiri so in tí kálukú wa bá ní tábàbẹ̀ fi dá sí ètò kí a dákun ká torí tọ́lọ́run kí a dá sí Abi Allah subhanahu wa ta'ala tó ṣàlùdára gbogbo wa. So ní ìbẹ̀rẹ̀ síwájú ká tó máa ka àwọn ìbéèrè tí ó wà lọ́wọ́ wa Sheikh wa kí wọ́n bá wa ṣe iṣẹ́ kékeré kan kí wọ́n má ṣàdákùn kan ṣe àmójúkúrò fún wa. So iṣẹ́ wọn náà ni wípé a fẹ́ jẹ́ kí àwọn Sheikh wa fún àwọn bàbá wa àtàwọn ọmọ wa. Àdúgbò tá a wà yìí àdúgbò Ayégbàmí alhamdulillahi rabbil alamin. Àwa tí a ń gbìyànjú tájọ́mọ̀ ẹ̀yà tá ń gbìyànjú lórí súnà a fẹ́ lè sọ wípé a rí àtakò kankan látọ̀dọ̀ àwọn bàbá wa àtàwọn ọmọ wa ló fi pé tẹ bá wo ìjòkó ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ náà wà lórí ìjòkó kìí ṣe bóyá àwọn sisters nìkan náà wà lórí ìjòkó gbogbo ìgbà tá a bá ṣe ìjòkó bí wọ́n ṣe máa ń wá náà nìyẹn tó máa ń fi ìjòkó yẹ wá sí kọ́dẹ̀ ẹlòmíì nínú wọn gan lẹ́yìn ìgbà tá a bá parí prógráàmù tán bóyá ń kọjá lọ ládùúgbò náà ni bóyá wọ́n wá mọ́sálásí náà ni wọ́n fún dá wa dó wọ́n tún béèrè oríṣiríṣi béèrè tá a fi rí wípé ó dàgbà wọn wá sí tí à ń ṣe yìí ó ń lapa ọlọ́run sí lò ní sábàbí dáadáa ẹ dákun bá wa ṣe àdúrà fún wọn kọ́lọ́n kó bá ṣàlékún orí wọn nínú àwọn tánjà bàbá wa àtàwọn ọmọ wa náà àwọn èèyàn bẹ́ẹ̀ nu wọn tí ọlọ́run ti dádùbúlẹ̀ ààrẹ kọ́lọ́n kó bá wa ṣàlékún àlàáfíà fún wọn kó bá wa fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí ẹ̀sìn Islam so bákan náà nínú àwọn bàbá wa àtàwọn ọmọ tó wà ládùúgbò yìí bákan náà ètò tá à ń ṣe yìí wọ́n ń dá sí púpọ̀ wallahi wọ́n ń dá sí sàwọn ìyá tó wà níwájú níta ń bẹ̀rù àwọn ni wọ́n ń ṣètò donut tá a máa ń pín báwọn ẹ̀jẹ̀ náà tá a máa ń jẹ bẹ́ẹ̀ náà làwọn bàbá wa tí wọ́n máa ń ṣètò tẹ́ǹtì tá a lò yìí àwọn tó ń ṣètò pé ọ̀tà àti bẹ́ẹ̀ bí àti ìbẹ̀rẹ̀ tó fi jọ pé gan tá a bá ń ṣe public lecture ẹlòmíràn wò pé ibo lẹ tí wàá ń rówó gbogbo gbà ẹ̀ta tẹ́ǹtì mẹ́fà sáwọn yóò wá pọ̀ tó báwọn náà àwọn tí wọ́n bá wa ṣe alágbàtọ̀ rẹ̀ náà lélẹ́yìí Abi Allah subhanahu wa ta'ala kó bá wa ṣàlékún dáadáa wọn kọ́lọ́n kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kọ́lọ́n kó ṣe àlékún ìfẹsẹ̀rinlẹ̀ lórí ẹ̀sìn Islam fún wọn èyí ò ní àkọ́kọ́ bákan náà lẹ́lẹ́kejì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa fún wọn tí àwọn náà máa ń fọ́lọ́ ètò yìí àwọn ò sí nílọrin àmọ́ wọ́n wá sọ wípé tọ̀ eléyìí tí a fẹ́ ṣe yìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ wípé àwọn ní ẹ̀bùn kékeré kan fún àwọn tí wọ́n jẹ́ àwọn màmá wa àtàwọn sisters wa tá máa ń wá sí lecture pé so ká dákun tó tọ́lọ́run kí á pín fún wọn káwọn màmá àtàwọn sisters wà lórí ìjòkó ká má fi ṣèbínú pé ó kéré so bí a bá ṣe ń ka question lọ bi'idhnillahi ta'ala àwọn ọmọ ìyá ò mọ̀ ṣètò eléyìí lọ insha Allah so Abu Khadija okay náà so bismillahir rahmanir rahim ìbéèrè alákọ̀ọ́kọ́ نعم اوكي نعم جزاكم الله نعم
ẹ mú wa. Kí ló dé tí ń hó báyìí? Ẹ fún ṣe. Ṣé ti pín fáwọn ọkùnrin? Ṣé ti pín dọ́nà fáwọn ọkùnrin? Ṣé small video àwọn tí wọ́n pín kan ẹ yọwọ́. So ẹ ṣe fídíò yẹn normally. Àbí kẹ́ ẹ lọ síbi tí náà. Ẹ lọ síbi táwọn kìnìún oúnjẹ yẹn wà. Kẹ́ ẹ snap tó jẹ́ kẹ́ ẹ ṣe fídíò kẹ́ ẹ pín sórí rẹ̀ mú. Ok, wọ́n ní mọ́lá mi sáàbù àyè wọn náà bẹ lórí ìjòkó. Àwọn bàbá wa bọ̀ wá sí àwọn náà ní wọ́n pé bí àbúrò àbúrò hìm àtàwọn bàbá wa ilé ìtú ìṣàlùbọ̀ wà ní orí ìjòkó kọ́ ọ̀pọ̀ àdúgbò fún mi. Àwọn bàbá náà kú ju olúkalẹ̀ sáàkù àṣẹ àná. Náà, ó ṣe kí n gba question. Náà, ìbéèrè àkọ́kọ́ sọ wípé ṣé lóòótọ́ ni pé ṣé lóòótọ́ ni pé tí ìkúnlẹ̀ bá jẹ́ ẹbọ àbí èèwọ̀, Allah ò ní pa àwọn màláíkà ní àṣẹ láti fi orí balẹ̀ láti pọ́n ànábì Ádámù lé? Náà, ìbéèrè kejì sọ wípé kí Ọlọ́run jẹ́ kó kárí àwọn ṣéèkì wa pé ǹjẹ́ a lè fi gbẹ́rẹ́ ṣe ìwòsàn ara? Ẹni tó kọ ìbéèrè eléyìí wọ́n kọ ìbéèrè náà ní English, so àmọ́ nǹkan tí wọ́n sọ sínú ìbéèrè náà ni wípé naam okay, so àmọ́ so bóyá kí wọ́n yọjú sí àwọn elétò lẹ́yìn ìgbà tẹ́tò bá ti tán bí ní láìka náà. Àfáà ní kí ni ìdájọ́ kí èèyàn dá irun tó ti dúdú kéèyàn pa á láró sáwọ̀ mi? So wọ́n ní kí ni ìdájọ́ kí á to lẹ̀kẹ̀ mọ́ ara irun orí fún obìnrin? Wọ́n ní ṣé ó dáa kí obìnrin náà? Okay. Náà, wọ́n ní ṣé ó dáa kí obìnrin kó máa kí ìrun kí ẹsẹ̀ rẹ̀ sì wà ní ìta kó má bo ẹsẹ̀ rẹ̀ nígbà tó bá ń kírun? So oníbèrèbèrè wípé kí ni ojú wo ni Islam fi wo ọkùnrin tó jọ wípé ó níyàwó ńlé, òun náà ló súnmọ́ ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ fi lóyún tó fi bímọ, àmọ́ lẹ́yìn ìgbà tí ìyàwó bímọ tán gẹ́gẹ́ bí obìnrin ṣe máa ń change, ara ìyàwó ti change bákan bákan. Kò wá sígbà tọkọ ó rí ìyàwó ohun tí ò ní sọ̀rọ̀ burúkú ló pé àbáwò lára rẹ̀ ṣe wá rí wọ́gọ̀ọ̀gọ̀ àtàwọn oríṣiríṣi ọ̀rọ̀ míì náà. Irú nǹkan wo lẹ lè bá wa pàrọwà sí àwọn ọkọ bẹ́ẹ̀? Náà. So wọ́n sọ wípé ẹ dákun bá wa ṣe wáàsí fún àwọn ìyàwó tán jẹ́ àwọn sisters tí wọ́n ń ṣe súnà, pàdé wọn pẹ̀lú ojú líle ni. Ẹ fẹ́ lè má sọ pé ó dà pé àwọn ọ̀dọ̀ àwọn màmá wa níbèrè yìí ti jáde pé sísá mi tó ń ṣe súnà ojú náà ni ó máa lè káàkiri, kò tiẹ̀ ní tújúká, bó fẹ́ kí àwọn náà ní báwọn pàdé náà ni wọ́n ní tújúká sáwọn. Ẹ dákun bá wa pàrọwà sí wọn. So ó dà pé ẹ jẹ́ kí náà. Now, oníbèrè sọ pé please I need your help over this. My spouse got married to a widow woman with 3 kids which are from his family. I like the woman, but whenever I see her with my spouse I used to be act somehow. So oníbèrè béèrè pé ìjẹ́ dandan ni kí a ka Fatiha lẹ́yìn ìmáàmù fún àwa tá bá ń kírun lẹ́yìn ìmáàmù, níbi tí a ti máa ka kéwú jákè. Tí ìmáàmù kò bá wá fún wa ní àyè láti ka Fatiha ńkọ́, kí la fẹ́ ṣe? Bóyá ìmáàmù ń sáré kírun. Oníbèrè béèrè pé ǹjẹ́ ẹ̀rí wà nínú Islam tó tako pé kí èèyàn máa gbọ́
orin tó bá ní beat bí àwọn hip hop àtàwọn kankan tí wọ́n máa ń kọ yẹn. So ìbéèrè tí ó kányìn, wọ́n ní tí ọkùnrin bá lọ sí ilé àwọn ìyàwó tí ó fẹ́ fẹ́ tí wọ́n sì yọ̀ǹda fún pé àwọn fi fún un ní ìyàwó ṣùgbọ́n tí ò sí ẹlẹ́rìí, ṣé wọ́n lè súnmọ́ra wọn àbí wọn ò lè súnmọ́ra wọn? So tó bá jọ káwọn ọkùnrin àtobìnrin wá súnmọ́ra wọn kò sẹ́lẹ́rìí àmọ́ wọ́n ti yọ̀ǹda nílé ẹni tó fẹ́ fẹ́ pé àwọn fi wọ́n sọkọ àti ìyàwó, ṣé léyìí ìsóbójú mu kí wọ́n ẹni bẹ́ẹ̀ náà sì máa pè ààrẹ lálùsùn náà. So abi Allah subhanahu wa ta'ala kó ṣe ní wọn fáwọn ṣe wa. alhamdulillah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu
ẹ̀dá fún sọ́ọ́ ní kíní máa ń kúnlẹ̀ fàgbàlagbà lọ́dọ̀ wa ni àgbàlagbà ló máa ń fúnlẹ̀ fún mi kì í wọ́n ní kíní máa ń kúnlẹ̀ fàgbàlagbà àwọn màláíkà dẹ̀ ní wọ́n dáyé sin Ànábì Adam wọ́n ṣàgbà Ànábì Adam so ọlọ́run wá ní ká tẹríba fún wọn so ó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ lórú ẹ̀rí yẹn ọ̀nà torí pé Ànábì Adam ó kéré lọ́jọ́ orí sáwọn màláíkà irú ẹ̀ náà máa ń pè ní qiyas ma'al farik kí wọ́n máa fi tí ò ṣe fi wéra wọn kí wọ́n máa fi wéra wọn bẹ́ẹ̀ ni ti Nabi Allah Yusuf náà àwọn bàbá rẹ̀ dákun sí bàbá ní máa ń tẹríba fún ọmọ ní àbí ọmọ ní máa ń tẹríba fún bàbá lọ́dọ̀ wa bàbá ní ọmọ ní máa ń tẹríba fún bàbá àwọn bàbá àwọn gan lọ́nà ní kọ́ tẹríba fún ọmọ yẹn tó òun náà lọ láti fi ṣèrè pàtàkì jùlọ Ànábì tí wàá kọ bí ká máa ṣe fún ara wa tí wọ́n lọ ọ̀rìn náà wọ́n ní kéèyàn sín gbẹ́rẹ́ láti fi ṣe ìwòsàn tí mo gbọ́ yín bẹ̀ ni pé bóyá ẹni yẹn bóyá orí ń fọ́ àbí ká ní ibìkan ń ro wọn ní ẹ̀sìn gbẹ́rẹ́ síbẹ̀ ṣe mọ̀ irú ẹni tó bá fẹ́ ṣe irú yẹn èmi máa ń fún yẹn ní ìmọ̀ràn ìpèsè rí gbogbo èmi ni à ń fi gbẹ́rẹ́ ṣe ìwòsàn ṣe ó yàtọ̀ fún ìṣọ́ra ògbẹ́rẹ́ ṣọ́ra ìyẹn ti clear sẹ́ni yẹn pé ẹbọ nìyí òun sẹ́fẹ̀rù ni kódà àmọ́ nìsín orí wa ń fọyàn wọ́n ní ẹ̀sìn gbẹ́rẹ́ so èmi máa ń prefer kéèyàn lọ sí hospital wọ́n mọ̀ tí ń ṣe ọ́ tọ́ káwá ní ọ̀wá lọ ọwá ní àṣebá lè fi ìwòsàn tiwantiwa náà ṣe gbẹ́rẹ́ tó bá sín kò gbọ́dọ̀ ní òǹkà ike mẹ́ta méje 21 so tí ó kàn túmọ̀ sí pé ẹ̀ṣà ibi ibẹ̀ so èyí ń gbọ́dọ̀ wà báwọn dẹ́lẹ̀ náà ẹ má jẹ́ kí n mú ti wájú torí pé kódà kí wọ́n fi ọgbẹ́ sí iwájú tó ká ní pé bóyá ibìkan ń ròyìn wá ní ẹ̀sìn gbẹ́rẹ́ ẹ fi ẹ̀sà gbẹ́rẹ́ síbẹ̀ bí wọ́n níbi ẹ̀ṣẹ̀ kò gbọ́dọ̀ níye kò gbọ́dọ̀ ló ń kà pé méje náà ni so kọ́kàn jẹ́ pé n tán fẹ́ náà ni pé n tó fẹ́ fi sí tó fẹ́ fi ọ̀rá yẹn kó kàn kan ẹ̀jẹ̀ èèyàn kó sì tó burú mbẹ̀ kọ́mọ ló ń ká kó sì máa ní pé iye báyìí ló ṣe sí so irú ẹ̀dá gẹ́gẹ́ bí àwọn ọmọ tó máa ní gírì mú wọn kó sì tó burú mbẹ̀ torí wọ́n rí pé ìwòsàn ni èyí ọ̀hún náà khidab ras kíyàn ó fi dáì sí orí yàn so bóyá orí yàn ti funfun ni àbí kò tí funfun kó má jẹ black tí ẹ bá ti ṣe dáì dúdú kódà tó rí yàn bá ti funfun èèyàn lè lo dáì sí èèyàn lè lo any color kò sí tí èèyàn lè lò sí àmọ́ wọ́n máa ń sọ fún káyàn ṣọ́ra kíyàn ọmọ lọ lè sọ tí ó mọ wá jọ bí tàwọn ọmọ burúkú àwọn èèyàn burúkú tó ń ṣe sẹ́wọ̀n nísìn kíyàn ó dá ẹgbẹ́ kan báyìí pẹ̀lú blue kó dá ẹgbẹ́ kan báyìí pẹ̀lú pink so ẹ̀yin náà mọ tàwọn tó jọ kí wọ́n ní ẹtí mọ́ ní alẹ́ dá irun náà ní àbá sùúrù yẹn kọ́ so irun funfun irun dúdú kò mí pé kí wọ́n dá ẹ̀rẹ̀ àbí kí wọ́n sá máa fi dúdú ṣe ọkùnrin náà lè lo dáì obìnrin náà lè lò ó olùbìnrin lè lo kọ́lọ́dì oríṣiríṣi náà kò sí tó burú bẹ́ẹ̀. náà ìbéèrè ẹlẹ́kẹrin wọ́n ní kéèyàn ó fi bóyá bíi lẹ̀kẹ̀ àbí bead kan fi sí irun ṣe rí àdéhìí kan wà nínú Sahih Muslim حديث عبد الله بن عباس عبد الله بن عباس ذكر الرسول صلى الله عليه وسلم لا نبي جاgbé má wọn ó jágbe má النساء àwọn obìnrin أن يضعن شيئا برأسهن bí kan fi nǹkan kan kún irun wọn
àbí an tad'a shay'an li ra'siha kó fi nǹkan kan kún irun rẹ̀ ànábì kọ̀. Ṣùgbọ́n àwọn afá ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé kí ni túmọ̀ fífi nǹkan kún irun. Àwọn míì ní pé kí nǹkan yẹn ká máa lọ́pọ̀ mọ́ irun ni, so bí àwọn attachmenti àbí nǹkan míì tó bá fi wọ́n ní àwọn irun tó ń lọ́mọ àbí tí è ṣe irun tó ń lọ́mọ àbí nǹkan kan tó ṣá lọ́mọ. So even àwọn afá mi ní kódà tí mọ́ dídí irun kíkórun kíkó ní tó máa ń fi rọ́bà àbí òwú tó wọ́n fi kó. Àwọn afá mi ní torí hadith yìí kéèyàn jìnà sí dídì ní kéèyàn ò di irun lẹ́yìn tó bá sì wá di má fi nǹkan kan kún bíìdì ní nìkan ní kí wọ́n fi ṣe lọ́sọ̀ọ́. Àwọn tó lẹ́ fi ṣe lọ́sọ̀ọ́ ìwọ̀n ọ̀bá lẹ́rìí tó lọ́ fẹ́ mú ẹ̀rí kan wá látọ̀dọ̀ Ummuna Aisha wípé Ummuna Aisha pé tó bá dirun tán máa ń fi nǹkan kún àmọ́ àdìsí yàn lẹ́sẹ̀ ńlẹ̀ tó akọ́ bá lẹ́sẹ̀ ńlẹ̀ ni ọ̀rọ̀ wọn bá fẹsẹ̀ múlẹ̀. So àdìsí tí ànábì tí Abdullah ibn Abbas sọ̀rọ̀ òun sì wà ní Sahih Muslim tó fẹsẹ̀ múlẹ̀ wípé ànábì ni kóbìnrin kó má fi nǹkan kan kún irun rẹ̀, má fi nǹkan kan kún irun rẹ̀. So jí kó wà bó bá ṣe dì í. Èèyàn fẹ́ ṣe nǹkan lọ́sọ̀ọ́ bóyá nìsín wá mú ṣáínṣáín èèyàn dá sí ṣẹ́ni yẹn fi kún un kò fi kún un ó dá sí nù. So kò àtàṣì ẹ̀ mọ́ tí ẹ bá mú lẹ̀kẹ̀ tí ẹ bá fi sí ó ní láti àtàṣì lẹ̀kẹ̀ yẹn mọ́ ní. So wallahu a'lam ní tó hàn sí mi òun ni pé kò dáa lẹ̀pẹ̀ ní bíìdì ní kíní kan kò bá mú wallahu a'lam. Naam, wọ́n ní ká fún àwọn ọkùnrin nímọ̀ràn, àwọn ọkùnrin tó ṣe pé lẹ́yìn ìgbà tí ìyàwó wọn bá bímọ so ó wá rí pé ìyàwó yẹn ó ti change tó bá ti róbìnrin yẹn ṣe rí Islam ṣe wá lójú kòkòrò bí ká fẹ́ èèyàn nítorí ẹ̀sìn Ọlọ́run at the same time ká fẹ́ ní fẹ́ tó ṣe pé tá a bá ń rí yóò máa dùn mọ́ wa. Káwá ní obìnrin wá change látara pé ó bímọ so àbí ó rẹ̀ àbí ń tọ́mọ lọ́wọ́ ó yẹ kéèyàn bẹ̀rù Ọlọ́run kọ́kùnrin ó bẹ̀rù Ọlọ́run aláwẹ̀ kọ́kùnrin ó bẹ̀rù Ọlọ́run. So ṣe bí wọn náà ni ó wà pẹ̀lú náà ló fi di bẹ́ẹ̀ ó wà pẹ̀lú rẹ̀ náà ló fi di bẹ́ẹ̀ wọn náà ló ṣe sábà bí bẹ́ẹ̀ fún un bí ọmọ tí ń bí bí ọmọ tí ń tọ́ ló lọ sọ di bẹ́ẹ̀. So nǹkan kan tó yẹ kó yéèyàn àwọn factors sí mi lè pọ́n fa kínní yẹn ṣe rí kínní kan bẹ tí ọkùnrin ọmọ pé gbogbo obìnrin náà ni wọ́n rí bẹ́ẹ̀. Sólùkọ́ wọn wá wo àwọn kan níta àwọn ṣe rí àwọn fake musiba táwọn èèyàn ń wò lórí fóònù yìí ní ìdààmú ọ̀pọ̀lọpọ̀ o. Yóò wá rò pé lágbájá ó ti bímọ mẹ́ta kódà kò change bó ṣe wà ó change ìgbà tí ń jáde lọ ní fi nǹkan sí i wọ́n wá rò pé kódà ara rẹ̀ ò change ara rẹ̀ change. So sórí bí tiẹ̀ ṣe rí òun bí tó ń kálukú náà ṣe rí náà nù mẹ́wàá lára rẹ̀ tó bá gbéra rẹ̀ lẹ́mìí gbóná tó tún lọ lè fẹ́ míì bóun ló tó ṣe rí náà nù àfi tí ò bá ní bímọ so bákan náà a tó parọ́ àsáwọn obìnrin náà kóbìnrin náà mọ bí ó ṣe máa manage ara rẹ̀ so tí ó fi máa rí pé ọkọ òun rí òun ní dáadáa. Ṣé láwọn kankan bẹ tí kì í táwọn obìnrin wa tán máa ń ṣe oníkó wà nínú ilé kó wá dọ̀tí kọ́ máa ń lòṣọ tó dáa ọ wà nínú yàrá rẹ̀ dress wọ gíní rẹ̀ wọ lace rẹ̀ nínú yàrá rẹ̀ náà tọkọ rẹ̀ ó dé tí rẹ̀ gbódùn pé yá àmọ́ wá gbé polóòṣì kan ó gbé aṣọ dédé kan ọlọ́mọ́ra ọlọ́mọ́yà káàkiri wọ́n kàn wọ́n pé irú àgbákò obìnrin wọ́n wá ní báyìí
ó kàn wọ́n hate rẹ ni ẹ wá wo àdánwò tí máa ń ṣàwọn obìnrin ni pé tí wọ́n wá ń lọ ta tí wọ́n wá ń lọ jọ ìgbà wọn ní wàá lè kó aṣọ gidi wọ̀ yóò wá yọ lẹ́ńtíìkì yóò wá tọ yóò wá lo powder yóò ń lọ ta ọkọlé rẹ̀ hate ẹ̀ ọkùnrin kò sì rí ń ta òun ó sì máa láìkì rẹ̀ so kí ló tó wọn ṣọ̀ṣọ́ nínú ilé rẹ̀ gẹ́gẹ́ wọn ṣọ̀ṣọ́ nínú ilé rẹ̀ wẹ̀ kó lo powder nínú ilé rẹ̀ náà kó gbé aṣọ gidi sára nínú yàrá rẹ̀ náà so kọ́kọ́ lórí ọkọ ní aha alhamdulillah so àmọ́ ìjọ tó bá ń lò nílò apáṣọwọ̀ sùúrù yẹn káwọn obìnrin náà kan máa ṣe bẹ́ẹ̀ máa so even bóyá ọ̀kan náà sọ̀hábí yà nítorí wà innila atazayyan ọkùnrin ló wí bẹ́ẹ̀ náà sọ̀hábà ni ó ní wà innila atazayyan la zawji kama tatazayyanu hiya li èmi náà máa ṣọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìyàwó mi náà ṣe ń ṣọ̀ṣọ́ fún mi ẹni pé wọ́n ọkùnrin náà máa dọ̀tí mọ́ bí o ṣe ń láì kíyàwó rẹ̀ náà máa múra yẹn wọ́n náà máa ṣe kí ni wọ́n náà máa ṣe dáadáa sóhun náà wọ́n ní baston wọ́jì ilẹ̀ nìsá àwọn obìnrin táwọn ọ̀nàdà pé question lọ́rọ̀ àwọn màmá wa ló ti wá pípẹ́ ẹ̀yin obìnrin tí ẹ̀ ń gbìyànjú súnà ní ọ̀dọ́ pípé ẹ̀ ṣe dáadáa so wọ́n tújú ká pàtàkì jùlọ sí àwọn tó wá jẹ́ obìnrin ẹgbẹ́ yín àwọn ìyá àgbàlagbà ni àwọn èèyàn máa ń òkúnlẹ̀ fún wọn òtún ní ìtújúká òní ní ọ̀rọ̀ rẹ lẹ́nu òní ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn tó ẹ̀rìpẹ́ nìyẹn kìí ṣe wọn nìkan ló máa kó ìṣòro bá ó máa kó ìṣòro bá ẹ̀sìn generally nìyẹn tó bá rẹ́ lómi gan wọ́n ti wò pa àwọn ẹ̀yẹ́ ìná ń bọ̀ so kò ní fẹ́ ṣe dáadáa sí ẹlòmíì náà látara títì ẹ̀ so dákun jẹ́ ká máa tújú ká Nabi sallallahu alaihi wasallam ó ní ẹ má fojú díṣẹ́ rẹ̀ kankan walau an talqa akhaka biwajhin talq kódà kó tújú ká síyàn Ànábì ní ara iṣẹ́ olóore ni náà ẹni tí ó máa ń ṣe ghira tó máa ń jowú látara pé ọkọ rẹ̀ ní wọ́n fẹ́ opó so kẹ́nìyàn kó mọ búra rẹ̀ ní sùúrù nǹkan báyẹn nọ́mà so kéèyàn ò jowú sàmọ́ kó má jẹ́ kó pọ̀ so kó gbìyànjú láti control rẹ̀ kó má jẹ́ kó affect àṣepọ̀ wọn àtọkọ rẹ̀ kó má jẹ́ kó affect àṣepọ̀ wọn àti ìyàwó yẹn náà bí lè ta sí pé ó tẹ̀ wá dórí àwọn ọmọ tẹ́nìyàn kó wá. Ohun tí ó lè ṣẹlẹ̀ sóhun náà jẹ́nlẹ̀ náà kó náà rántí wípé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sóhun náà ṣé òun náà ó rẹ̀ ní ṣe báyìí fóhun náà jẹ́nlẹ̀ náà tó bá ṣerú nǹkan báyìí kí àwọn ìyàwó yẹn kí wọ́n ran ọkọ yẹn lọ́wọ́ ni kí wọ́n ràn lọ́wọ́ láti pé kó fi rí dáadáa yẹn ṣe bákan náà ẹni tí wọ́n fẹ́ náà tóun náà jẹ́ opó kó náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó láfaradà sọtẹ́ni ẹ bá ti fi bínú hàn sí ọ jẹ́ kó mọ̀ pé jẹ́ kó yí ọ pé ó nọ́mà kó ṣe sùúrù sọmọ́ wa ní àwò àjọdá àjọ fọ́pọ̀ ni bó ti fi ọlọ́fẹ́ mi náà ò dáa so àbí ká ní wọ́n tí bá ṣàdánwò ọlọ́run tó jákè ibẹ̀ ni ọ̀rọ̀ méjì ti wà so ọmọ ẹlú àwọn àfáàsún náà tí wọ́n ní màmú mi ẹni pé tó wà lẹ́yìn imam ó gbọ́dọ̀ òun náà gbọ́dọ̀ ké bí a ní sọ́bẹ̀ àbí house àbí mọ́gà ó gbọ́dọ̀ ké lẹ́yìn imam tí wọ́n bá ń ké ó jákè so àmọ́ question ni pé gbàgbọ́ gẹ́gẹ́ ní ọ̀wà ké àwọn míì ní tí wọ́n bá ti ń ké ayápọ̀ kan wọn náà máa ké tẹ̀lé wọn náà sáré rà mí lẹ́rù so yẹn ká Ànábì sì gbọ́rù nǹkan báyẹn Ànábì takò ènìyàn pé man alladhi yunazi'uni al-Qur'an ta ní fa Qur'an mọ́ mi lẹ́nu Ànábì ní ẹgbẹ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ mà ó ní pé kò lọ àwọn míì ní tọ̀ ọ̀rọ̀ kejì òun ni pé tí ìmọ̀ bá ti ṣe wá lọ bọ́ọ̀lì kó wá dákẹ́ tó bá ṣe àmì tó kó dákẹ́
àwọn màmú mọ́ sáré kapá tí a ti wọn ìgbà onímọ̀ kan ti kà tán ìgbà onímọ̀ dákẹ́dà so náà ni àwọn tí wọ́n ní kó wọ́n listen sí wallahu a'lam àwọn lè rí wọ́n clear sí mi jù so wọ́n kọ́ mú ẹ̀rí wọ́n kọ́ mú dẹ̀lé lọ istami'u lahu wa ansitu tó bá ti ń ka Qur'an ẹ listen sí ẹ máa gbọ́ jẹ́lẹ̀ iná àwọn sọ̀hábà náà wá ní tánà ìbá ti ń kéwú jẹ́jẹ́ àdísí wọn sọ ìwọ̀ ń bẹnu mọ̀ wá pọ̀ ní tánà ìbá ń kéwú jẹ́jẹ́ àwọn máa ń kéwú pẹ̀lú rẹ̀ àwọn tó bá ń kéwú jákè àwọn máa ń dákẹ́ gbọ́ kéwú rẹ̀ ni so wallahu a'lam tó bẹ̀ fẹsẹ̀ múlẹ̀ jù nìyẹn tí imam bá ń kéwú jákè kí wọn dákẹ́ wọn máa gbọ́ so tí imam bá ń kéwú jẹ́jẹ́ kí wọn náà ké tíyàn dandan ni kí wọn ké wallahu a'lam náà orin àbí kí ọmọ gbọ́ àwọn music kódà kìí ṣe orin hip hop nìkan àwọn muslim singer so tí islamic song tẹ́ ma ń wíhun so gbogbo wọn bá ṣe pọ̀ tóhun ayélóyún Sauti Arẹwà kìíní kankan kí ẹni tó fẹ́ sẹ́sìn ọlọ́run kọ́ máa gbọ́ kódà tura nabi sọ pé inna al-ghina'a yanbutu al-fusuqa àbí fujura fil qalb ìmọ̀ gbọ́ music ìmọ̀ gbọ́ orin ìmọ̀ gbọ́ ìlú kódà even ṣe ráwọn oní islamic singer yẹn tẹ́ bá fi ojú ṣẹ̀rí àwò ọ̀rọ̀ wọn burú ju àwọn oníjùjú ó burú ju àwọn onífújì lọ torí pé kí ni àyà Qur'an ló mọ̀ bí kọrin aya Qur'an wọ́n sì máa lù sí wọ́n sì máa fi kọrin àdísà nígbà wọn fi kọrin wọn fi lùlù so ó burú gan so wọ́n yẹ kéèyàn ó jìnnà sí irú nǹkan báyẹn kí wọ́n máa gbọ́ máa rà wàmẹ́n ọlọ́wà ń sọ náà Qur'an pé wàmẹ́n adall mimma yashtari lahwa al-hadith liyudilla an sabilillah wa mina an-nas man yashtari lahwa al-hadith liyudilla so olúwa ní wa minan nas man yashtari lahwa al-hadith tán ní lahwa al-hadith yẹn orin ni ẹnu àwọn sàhábà kò sí kí ọmọ lọ lè lísìn sórin kọmọ lọ kówóra orin liyudilla an sabilillah yóò padà sọyanu ní ìkùn jẹ́ kí yóò rẹ́ sí ọlọ́wọ́ wá sí so òun náà lẹ́lẹ́mí ọmọ okùn tí gbọ́wà sí kò ṣiṣẹ́ ara tó fi hàn rẹ̀ lè mọ̀ nìyẹn kọ́nà kí wọ́n ṣọ́ra kí wọ́n fi orin ṣe ringtone orin kí wọ́n ṣe ringtone nínú fóònù sókè ó kíyèsí lọ́kọ̀ ṣàánú fún wa wallahu a'lam. Naam, kí èyí tó jẹ́ last question bí mo fẹ́ pàkíyèsí àwa tí à ń gbìyànjú súnà our brothers and our sisters ṣe rí ọ̀rọ̀ nìka ẹ jẹ́ ká mọ̀ ṣe kó clear ká yọ ṣubuha kó ń bẹ̀ ẹlòmíì kò involve nù sí náà láti gbé sí ayé rẹ̀ ẹnu point tó fi wá ṣe sùúrù tó fi ṣe sùúrù tó fi bá já ìgbà wọn ló sì rọ àpàdà lè fọ́ọ̀lù sínú ìsìná látara pé kí ni ó ti rẹ́ni tó fẹ́ fẹ́ ó ti mú lọ fáwọn òbí rẹ̀ jẹ́ kó bí rí ó ṣe tí ó clear wọn náà rẹ̀ tí ó clear kódà nílọrin kọ́ fún yẹn ní ìwé pé afọmọ fún ọ awátọrọ afọmọ fún ọ kò sáfù akéde lọ́dọ̀ ara lọrin kò dúró ẹgbẹ́ pẹ́ ti ṣe nìká pẹ́ ti ṣe ákìrù nìká kò dúró tó ní tọ́rọ sọ fún wọn ni pé a so yìgì fún ọ sáà ti so yìgì náà so wọ́n náà àti ìpamọ́lá pápọ́ so yìgì rẹ̀ àfi òbí tó bá gbọ́ yé pé ṣe rí bí mo ṣe fún ọ níwèé yìí ta kọ́ pé àwálé lágbájá a fún lágbájá tó a ti so yìgì náà nù o àjòkó àpọ̀ àwọn aláàfáà kan so igi níjọ́ tẹ wá dúpẹ́ yìí ẹ̀klẹ́ ọ̀rọ̀ nù àmọ́pẹ́ àti lọ tọrọ kíyàn ń ṣẹlẹ̀ púpọ̀ jù so ẹ̀dàkùn ọ̀rọ̀ zawaj ẹgbọ́n jẹ́ kí jùrùjú ọmọ wà mẹ́tẹ́ lòrò life tí pé tẹ́mọ̀ lòrò láyé yìí ni kìí sọ̀rọ̀ ọdún kìí sọ̀rọ̀ ọdún méjì kọ máa jẹ́ kí wọ́n gọ́ mọ́ ní ìrújú lérí irú nǹkan ẹ̀kọ̀dá tó bá lè tọrọ ọmọ tòótọ́ láti fi fún ọ n tó lè má jẹ́ kó lẹ́lẹ́rìí ni pé ẹ̀ sí ń tò sí
bóyá ẹ̀yin méjèèjì ẹ wà nílùú èbó abẹ́ wà ní Saudi ẹ ti wá ríra yín ẹ fẹ́ ra yín tó pé àti wálé gan kò ní easy kẹwàá pè pé dádì mo rí ẹni tó fẹ́ fẹ́ mi so òun náà rè irú àsìkò yóò ti rọrùn fi sí fídíò call jẹ́ ojú ẹ̀ ọmọ bo ní kíní kankan kó sì béèrè tọ̀ dádì iṣẹ́ fọmọ yìí fún mi ó ní mo fi fún ọ fún sàdáàkì rẹ o ṣe ti yanjú ọ̀rọ̀ sàdáàkì tọ̀ ọlọ́run fún àlùbáríkà sáàrin ara yín tí ẹnìyàn bá lè ṣe kútùbà kó ṣe tí ò bá lè ṣe kó ní ìjì ń pa àfá akẹ́kọ̀ọ́ bá mi kẹ́ kútùbà wọ́n ń ṣe nìsín ọkọ àti ìyàwó wà ní ibì kan wọ́n sì ṣe ápẹ́dù wọn nílé so kò sí tó burú ń bẹ̀ àmọ́ ó wà ní ìlú náà ọwá lọ lè ń yọjú ọfẹ́ lọ lè ṣe ápẹ́dù òun ẹnìkan kan lọ́wọ́ ọwá ní ìwọ àti ẹnìkan kátẹ̀wá ló bá rí báwọn àti bàbá yẹn bá ń sọ pé bàbá ṣe fọmọ yìí fún mi kọ́ ní mo fi fún ọ tẹ́ rìkọ́dì pé bàbá ẹ jẹ́ rìkọ́dì bàbá ẹ jẹ́ kí n rìkọ́dì ṣe fọmọ yìí fún mi mo fi fún ọ ẹ dákun ẹ tó sọ ẹ Fatima bẹ́ẹ̀ ni Fatima mo fi fún ọ Abdul Fatai kó mọ̀ fẹ́ tọ̀ ẹ rí pé sígá yẹn ṣe kí ni èmi náà mo gba ọmọ yìí tẹ́lẹ̀ fún mi kó di ìyàwó mi ẹ rí pé ìjáàbù jáde kọ̀búlù jáde so ṣáàyìd kìí ṣe dandan ẹlẹ́rìí ṣe dandan kìí ṣe dandan àmọ́ tí ọlọ́mọ wá dáùtù pé sórí dẹ̀ àbí orí dẹ̀ ẹ jí káwọn èèyàn kẹnu iyèméjì kò lára yín ẹni tán ń sọ ni yín ẹni tán ń sọ náà ni yín kọ́lẹ̀ lómi yóò fẹ́ yàwó àwọn òṣèlú ọba ka ọjọ́ déètì kí on 28 náà lọ fẹ́ yàwó àmọ́ ọjọ́ tí ó bímọ yes wọ́n ń sọ yín wọ́n ní kíní kan wọ́n ti rọ́lù lọ wọ́n tó ju pé kíní wọ́n kà á. kílẹ̀ ní ṣe tí ó kílẹ̀ fún ẹni tó ń sọ ní wọ́n sọ ní lọ́wọ́ ẹni tó ń sọ kí tó mọ gbọ́ ọmọ ewúrẹ́ sábẹ́ wọ́n ní kí ló fọmọ ewúrẹ́ sí ìbá yín gbé pamọ́ síbò àbọ́fẹ́ jalè ni ìyẹn ṣe fún nǹkan báwọn tó ṣe tí ó kílẹ̀ ọ̀rọ̀ alẹ́ bọ̀dọ̀ so kọ́lọ́kọ́ mọ́ṣá sàánúwà náà ni Ànábì tó sọ pé kọ́lá ìlú nìká ẹ publicize nìká jí káwọn èèyàn ẹ fún ní publicity tó fẹ́ ṣe nìká tó bá ṣe lágbára mọ́ jí káwọn èèyàn mọ̀ pé irú ẹ̀gbọ́n rẹ bàbá rẹ ọmọ rẹ àwọn àbúrò rẹ jí ká mọ̀ pé ń fẹ́ ṣe nǹkan báyìí so wallahu a'lam subhanaka na'am ẹnìkan náà àwọn tí wọ́n ń fọ́lọ̀ láti ní ok kábàámọ̀ pé ṣé ó lẹ́tọ̀ọ́ wọ́n ní pé ká bèèrè pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó ṣe àfihàn ìkórìíra kèfèrí tí wọ́n jọ ń bẹ lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tí wọ́n béèrè lọ àmọ́ lápá kan náà àwa náà fẹ́ jẹ́ kí ẹ gba àwọn brothers wa níyànjú láwọn ọmọ ẹ̀yà kan gbìyànjú lórí súnà comprehensive tẹ̀sán lọ́fẹ̀. náà wọ́n ní ṣé ó dáa kí èèyàn máa fi ìkórìíra kèfèrí tí àjọ wà níbi iṣẹ́ kó máa fi hàn ṣe rí ní tó gbọdọ̀ jẹ́ èròǹgbà àwa mùsùlùmí kárí pa fẹ́ sọ̀rọ̀ tó lórí rẹ̀ ni a fẹ́ sọ èèyàn tó lórí rẹ̀ a fẹ́ kéèyàn kó ti ara wa mọ̀nà la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun látara rẹ̀ Ànábì ní orílẹ̀ ńlá ni o Ànábì ní ó ju humrun ni'am ràkúnmí pupa lọ ràkúnmí pupa níbi kéèyàn ní jet kó ní plane rà Ànábì ní kẹ́nìkan wá mọ̀nà ó dájú kó dá plane rà lọ ní ládá tí yóò rí tuntun ẹ kó jẹ́ èròǹgbà wa nìyẹn ṣe rí ẹni tí kì í ẹni tó jẹ́ ẹlẹ́bọ ó jẹ́ kèfèrí ó jẹ́ Christian tá à ń jọ ń gbé ládùúgbò kálẹ̀ ní pé a fẹ́ fà sínú Islam òun ló dájú fa ọlọ́ni wa in ahadun minal mushrikina istajaraka tí ọ̀kan náà àwọn kèfèrí bá wá ké bọ́ pé ṣàánú mi àṣìṣì mi Olúwa ní fa ajiri àṣìṣì rẹ̀ hatta yasma' kalam Allah tí ó fi lè rí ọ̀rọ̀ Ọlọ́run ọba gbọ́ tí ẹ̀dá kò jẹ́ gbèsè ní ẹ̀dá kò ṣàánú mi níbẹ̀ àgbà so n tó fún yóò di lọ́la yóò wá kí ọ yá ẹmọ̀ ṣe wọn àná ní wáyà yìí
tó dára tí mo ṣe sí ọ yìí ẹ̀sìn ló kọ́ mi wọ́n ní òsì sẹ̀sìn wa yìí wọ́n ní sẹ̀sìn wa yìí so ẹni pé kódà bó gbọ́ bí ò gbọ́ ó ṣe kí ni ó píríṣì fún ntánàbí ní ká ṣe nìyẹn ẹni tẹ́ bá jọ wà lẹ́nu iṣẹ́ kò nídìí kó kórìíra rẹ̀ kó fi hàn tó bá tiẹ̀ kórìíra rẹ̀ ṣẹpẹ́ lórí mẹ́tọ́ pé yóò ehun gangan wà inna lanabushu fi wujuhi aqwamin nígbà mi ẹlẹ́rí wa tá sì máa tújú ká sẹ́lòmíì wà inna qulubana laha munkirun tó ṣe dáa ń ṣe súfí ń ṣe nǹkan míì máa ṣe dáadáa sí i má pàtì àmọ́ jẹ́ kó yíye pé ọ̀nà tí ń rìn yẹn kì í ṣọ̀nà tó dáa jẹ́ kó sì yẹ pé wọ́n rẹ̀ láti tọ́ sí ojú ọ̀nà dáadáa káàkiri nínú ilé ká máa lejú káàkiri ẹ̀rì kí mo dọ́gbọ́n sọ lẹ́ẹ̀kan kí mo ló jẹ́ pé ó ti jẹ́ pé ìbẹ̀rẹ̀ súnà ọ̀dọ̀ ti ẹni pé ajiru ìyanilódì náà ní ìbẹ̀rẹ̀ súnà náà ní tí wọ́n kọ́ gbọ́yé inú ẹ̀sìn òkè kí nǹkan lọ gbọ́yé wọn ọgbọ́n tó dáyé so wọ́n wá ní àwọn jàbàtíyà tó bá wà nù fámìlì wa àwọn tó ń jẹ́ àwọn jàbàtá kí wò láṣẹ ṣe pẹ̀lú wọn ṣe rí àwọn èèyàn náà ẹ kó wọn sínú àwọn tá a sọ yìí náà máa ṣe dáadáa sí wọn tiẹ̀ yóò lè sọ wá ní pé òun sálámọ̀ sí kọ̀dọ̀ kò sí dáhùn sálámọ̀ rẹ̀ ṣe bí ń sá ń gba ọmọ kíkà àárọ̀ ló fẹ́ mọ̀ kíkà àárọ̀ pẹ̀lẹ́ o káàárọ̀ sí dáadáa lójí fún wa dáadáa wọn lọ tiẹ̀ so owó o break rẹ̀ náà so wọ́n ń ṣó papọ̀ fíkàlẹ̀ so làálọ́lọ́ tó bá padà yá ó padà yé so dẹ́lẹ́yìn náà ẹni tí wọ́n rí pé kò sí lójú ọ̀nà yẹn máa ń bẹ lọ́wọ́ wá fún un kí ọlọ́mọ ṣáà sàmùnà ẹni yìí wọ́n ṣàtọ̀ṣọ́ náà so kọ́ lọ́n kó sàmùnà ẹni kọ̀ọ̀kan wa náà kó tó wá sọ́nà Allahu a'lam. Ọ̀kan nínú àwọn sisters wa ni wọ́n béèrè wípé ẹ dákun kẹ báwa báwọn sisters sọ̀rọ̀ àkọ́kọ́ ìbéèrè ìdẹ́nẹ kejì ọ̀rọ̀ advice wípé kí ni ipò tí Islam kọ sí ọ̀rọ̀ nìkọ́ọ̀bù lílò sí dandan ní àbí kìí ṣe dandan then ẹ̀kejì wọn láwọn sisters wà tó jọ wípé tí wọ́n bá rí sísà tó yẹ pé kò lo nìkọ́ọ̀bù wọ́n máa fojú òun gẹ́gẹ́ bí ẹni tí súnà sí ìgbà wo lẹ́yìn tẹ̀ tó kojú ìgbà wo lẹ́yìn tó máa kojú àti irú àwọn kẹwàá then oníbẹ̀rẹ̀ yìí sọ wípé látọ̀dọ̀ àwọn obìnrin kí ni ìdájọ́ èyí kíkàn fún ẹni tó lọ sí hajj ọkùnrin tí kò múra dáadáa tí obìnrin náà lè complain nípa rẹ̀. wọ́n sì sọ pé ṣé wúmù náà lè ṣe family planning. lẹ́yìn lè kàn sí questions àjọ ti lọ sí na niqab lílò àwọn àfáà súnnà ọ̀rọ̀ wọn pín sí méjì lórí rẹ̀ àwọn àfáà kan ní kò kì í ṣe wájìbù kò sáfà tó ní kì í ṣẹ̀sìn kò sí àfáà tó ní nìkan kò í ṣẹ̀sìn ní àfáà súnnà torí tí àwọn ìyàwó Ànábì ṣe ni èyí tí àwọn ìyàwó àwọn sàhábà náà ṣe ni ó wà nínú ẹ̀sìn ìyẹn wọn fi ń gba ládàá so àmọ́ àwọn àfáà súnnà tí mo ń ṣàlàyé àwọn kan ní kì í ṣe sunnatun wájibà wọ́n ní sunnatun mustahabba ni àwọn kan ní súnnà tí ì ṣe dandan ni ṣùgbọ́n ní pé tẹ́nìyàn bá ṣe kò ní gbẹ̀ṣẹ̀ tí ó bá bójú àwọn àfáà kan ní sunnatun wájibà ni pé súnnà tó jẹ́ dandan ni súnnà tó jẹ́ dandan iná ni náà súnnà tó jẹ́ dandan wallahu a'lam òun náà ló kílẹ̀ sí mi náà niqab fún obìnrin sunnatun wájibà dandan ni kí ló fà òun ni pé nínú al-Qur'an Ọlọ́run bá gẹ́gẹ́ ló mention
àwọn tí wọ́n lè rí obìnrin tí wọ́n lè rí ọmọ ń sọ pé ọkọ rẹ̀ ọmọ rẹ̀ bàbá ọkọ rẹ̀ àwọn ni wọ́n lè máa rí ọ̀ṣọ́ rẹ̀ ara ọ̀ṣọ́ náà sì ni ojú obìnrin so àwọn ìyẹn ni ọmọ ló lè ṣí ojú sí wọn ó lè ṣí ọrùn sí wọn kí wọ́n rí chain ọrùn rẹ̀ ó lè tó bá lo bangles wọ́n lè rí bangles ọwọ́ rẹ̀ tó bá lo bangles sí ẹsẹ̀ wọ́n lè rí bangles ẹsẹ̀ rẹ̀ ọkọ lòun lè rí everything lára ìyàwó rẹ̀ bàbá nítorí lè rí ni mo sọ yẹn ó lè rí ojú ọmọ rẹ̀ ó lè rí chain tó fi sọ́rùn ó lè rí ọrùn ọwọ́ rẹ̀ ìyẹn ni pé bàbá àbí ẹ̀gbọ́n àbábúrò obìnrin gbọ́dọ̀ máa wà nínú gáùn ó gbọ́dọ̀ nínú gáùn tí ó bo gbogbo ara rẹ̀ náà fi lè rí bẹ́ẹ̀ lóbìnrin sóbìnrin náà àmọ́ kóbìnrin ẹ̀hìn àkọ́kọ́ nìyẹn wípé àwọn ọlọ́run mẹ́ṣà àwọn tó lè rí wọn dẹ́lẹ̀ iná ọlọ́run bá sọ ní Qur'an pé wal qawa'idu minan nisa allati la yuridna an-nikah wala junaha alayhinna an yad'na thiyabahun ghayra mutabarrijatin bizina wa an yasta'fifna khayrun lahun Olúwa bá ní àwọn ìyá arúgbó al-qawa'idu minan nisa àwọn àgbàlagbà nú àwọn obìnrin allati la yuridna an-nikah tí wọ́n tún ní pé àwọn fẹ́ lọ́kọ mọ́ Olúwa láwọn ènìyàn wala junaha alayhin kò sí láì fi fún wọn an yad'na thiyabahun káwọn ká aṣọ kúrò lójú àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà o ghayru mutabarrijatin bis-zina wọn ò gbọ́dọ̀ tó jáde ìjákújá pẹ̀lú ọ̀ṣọ́ wọn láwọn ya arúgbó náà wọ́n ní wa an yasta'fifna káwọn ló tiẹ̀ wá tún ṣe ìfà ẹni káwọn náà kí wọ́n bojú yẹn kan bo ara yẹn khayrun lahun náà ló dá fáwọn náà irú ẹ̀ ló ṣẹlẹ̀ fún Fatima bin Sirin ìjọ tí wọ́n mọ̀ rúrí ọba bojú ọmọdé wa sọ pé àti bí àgbàlagbà ní wal qawa'idu minan nisa kí àwọn ìyá àgbàlagbà ọlọ́ni ó ní ẹ̀ka ayà yẹn wálẹ̀ ṣùgbọ́n tí wọ́n wá kàdé wa an yasta'fifna khayrun lahun wọ́n ni àyín sí ní sí nǹkan tó lóore fún mi so ya arúgbó sí ni so wọ́n ni pé káwọn ya arúgbó náà kan sí kí ni kí wọ́n bojú kò sí tó burú ń bẹ̀ ọ̀dà tírú wọn ẹni ó ń jẹ́ súnnà tún mustahabba fáwọn bọ̀ tí èèyàn bá ti dàgbà náà tí ó bojú tí ohun jọ tí ò ní dìgbò lè lọ́kọ mọ́ bí ò bá bojú kò ṣe kankan ìyá ara ọ̀kan náà àwọn ìyá àgbàlagbà nínú àwọn onísúnnà dọ́gbọ̀n padà rí wọ́n tán bojú báyìí nínú mi ẹdún wọn sọ̀tán náà àwọn ìyá wa lọ rìn ọlọ́pọ̀ bá ṣe ọ̀dà fún ẹni dákọ̀ wọ́n dé náà ìrọ̀ ni wọ́n dákọ̀ gbà mí o àwọn etí ò bá ti nídìí kí n dákọ̀ ẹ̀ ní dákọ̀ rẹ̀ náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wọ́n tó wá ní àwọn kan wá bẹ́tọ́ tí ń lò ní kọ́ọ̀bù tí wọ́n wá ń rí àwọn tí ò lò ní kọ́ọ̀bù sí bí ẹni tí ò tiẹ̀ gbìyànjú ẹ̀sìn là kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o àìmọ́ ẹlòmíì tí ń bojú tó pé ìkùjú nìkan ló bò kò dúró déédéé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì ò sì bojú ó dúró déédéé ẹlòmíì pẹ̀lú ní kọ́ọ̀bù ní wọ́n fi kúnlẹ̀ kí ní wọ́n fi tẹ̀rùn bá kí fáwọn èèyàn náà fi kúnlẹ̀ kí ní wọ́n kiri òde oníyàwó káàkiri sínétọ̀ òde ọlọ́mọ ní wọ́n bá tọ́lá ẹlòmíì pè ní kọ́ọ̀bù wọn gbé jó pẹ̀lú àwọn ẹran nílùú bẹ́ẹ̀ ni ẹlòmíì sì wà kò ṣe kò bóni kò lóni kọ́ọ̀bù àwọn ó dúró déédéé àkídà rẹ̀ dúró so ní kọ́ọ̀bù kọ́ ló dìtámì ipò odò nínú ẹ̀sìn àmọ́ ní kọ́ọ̀bù ń júwe pé ẹnìyẹn pé ní ìmúra jù ọ́ lọ lẹ́sìn àbí ojú rẹ̀ ń dáyàn pé dẹ́lẹ̀ iná ẹnu rẹ̀ tó wá fi kún pé wọ́n mọ̀ á bí òun pé gbólẹ́lò bẹ́ẹ̀ ni wọ́n lè máa bí ọ́ pé sí kò sí tó kẹ́ lónìí kọ́ọ̀bù ni kò sí tó burú ń bẹ̀ ìṣìyàn lójú kòkòrò dáadáa ni ọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ pé embarrass rẹ̀ kí á embarrassment lè lè ńlá kìí ṣe embarrassment so ìgbìyàn ní kíni ìgbìyàn níyànjú ni pé ń jò lẹ́tọ̀ ẹ̀tún fojú sí sàárà kejì sí náà wọ́n sàárà ọ̀fẹ́ yìí ń jẹ́ lẹ́wà pọ́n mi sàárà tọ́lọ́run nígbà báyìí àwọn ọ̀rọ̀ tó dáa ni tó lẹ́ni tí láwọn obìnrin tí ń sú kí ń fojú sí sàárà ni bákan náà ẹ̀yin tẹ́ ń bojú náà ẹ̀bù kó dáa
kẹ bojú kí gbogbo igi mú tó yọ kalẹ̀ ẹlòmí ò yọ gbogbo pé ìjú gbogbo ẹ̀ ló yọ kalẹ̀ àti ojú bíbò lélẹ́yìí ẹlòmí ò bojú yóò tún yọ gbogbo rẹ̀ kalẹ̀ náà ní wọ́n bá ṣe kí wọ́n ṣe kó yanjú wallahu a'lam. Na wọ́n ní eyín mọ́kà kíkàn kò dáa kí wọ́n lọ mọ́kà kó lóun já rìsíìtì kò dáa kárí mi ni kò dáa àmọ́ obìnrin tó bá fi ṣe ọ̀ṣọ́ kọ́lá bí ọlọ́mọ́kà kọlọ́mọ́kà ọkọ̀ fẹ́ kẹyìn good ó lè fi ṣọ̀ṣọ́ àwọn Haúsá máa ń ṣe dáadáa kọlọ́mọ́kà obìnrin là ń sọ ohun ẹ̀hẹ́n so kò sí tó burú mẹ́ àmọ́ ọlọ́mọ́kà tó rẹ̀ ló fi wá pé káfílẹ̀ mọ́ dáa mọ̀ pálá járe so ó wá tí ìrún náà o ní tó bá ṣe tó fi mọ̀ pé akírun náà rèé wọ́n kò ṣàwọn na wọ́n ní ṣé ọkùnrin náà sọ́nà gbọ́dọ̀ wọn sọ̀sọ́ sóbìnrin rẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin lè bọ́ complete gan pé ní láìkì ọmọ aṣọ tẹ́wọ̀ yìí kò sí tó burú mẹ́ tóbìnrin bá sí ń complain báwọn wọn náà adjust wọn náà láìkì ẹnu so ìbéèrè tó last wọn ní family planning ìyẹn lè ṣe deny oyún abadan pè ní lóyún wọn àbí mo fẹ́ ìfẹ́ bíjọ ọmọ mẹ́ta lọ ìfẹ́ bíjọ ọmọ mẹ́rin lọ so kò bá mu tó pé tí sì ń pọ̀ láyà náà ni pé ìnáwó yìí ó pọ̀ àmọ́ tó wá jẹ́ pé àwọn medical doctor gan náà advice rẹ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú oyún ọ̀ so wọ́n máa ń advice ẹlòmíì pé bóyá ara ti weak àbí nǹkan kan so bí kò máa kó bẹ́ẹ̀ ní ara rẹ̀ so kóbìnrin ó ṣe irú family planning gbà yẹn ó dáa kò sí tí ó burú ń bẹ̀ so wallahu a'lam but kẹ́ni ó try láti súnmọ́ àwọn tí wọ́n mọ̀ yìí tí yóò dáa fúnru ẹni yẹn tí ò ní jẹ́nira fún so wallahu a'lam. Na'am subhanaka Allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam.